parọ́ mọ́ Àrísálà mọ́ Àrísálà kan ló sọ gbogbo fún mi Àrísálà ò sọ anything fún mi o ẹ̀fọ́ ọmọ lọ́mọ lẹ̀ and then yes last one kí n tó máa wá lọ bó wá fẹ́ gba ọmọ Àrísálà yẹn lámọ̀ràn Àrísálà ó fẹ́ gbẹ̀ ní mọ̀ràn tí ó ti rí mo ti rí pọ́lọ́hún ti là ẹ́ Àrísálà mo fẹ́ gbẹ̀ ní mọ̀ràn mo rí pọ́lọ́hún ti là ẹ́ mo rí pọ́lọ́hún ti là ẹ́ Ọlọ́run ti bá ẹ ṣe ó ti padà sílé gbogbo rúmọ̀ pé wà ní prison mo bẹ́ẹ̀ dúpẹ́ pọ́lọ́hún ò ṣọ̀rọ̀ ẹ ní prison mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n má yẹ kí mi parọ́ fún ẹ o Àrísálà èmi ò ní pa irọ́ fún ẹ o lóòótọ́ lódodo ohun tá a gbọ́ orin tó ní o kọ ò dárúkọ èèyàn o ò dárúkọ èèyàn ìlú ló ń jẹ́ Kaola ṣùgbọ́n tó bá rẹ́nìkan tó bá ń tàn ẹ́ tó bá sọ fún ẹ wípé níṣó má wọrí báwọn ṣẹjọ́ níṣó má wọrí sọ fún wọn pé ṣán máa ná owó ẹjọ́ èmi ò ní parọ́ fún ẹ o wàá béèrè lọ́wọ́ onítàn pé ṣé máa bá mi ná owó ẹjọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí social media táwọn àríntàn kọ́mẹ́ǹtì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá débi ẹjọ́ ò ní rí wọn mọ́ o ò ní rí wọn mọ́ o so that tó bá já sí pé torí pé orin tó kọ tí wọ́n fẹ́ ṣí ẹ̀ gbọ́ wípé ó dárúkọ Kaola tó yẹ pé ìlú ló ń jẹ́ Kaola tètè ṣe fídíò kó ṣe retraction pé orin tó kọ o ẹni báyìí o bá wọn wí o bá wọn wí o orin tó kọ tètè pé tó bá pé òkè orúkọ yẹn jọ orúkọ yín ẹ má bínú ẹ dáríjì mí o ṣùgbọ́n má ròpọ̀ ara ẹ o àǹfààní wà fẹ́ pé orin tí mo kọ yìí o mi ò bá yín wí o ṣùgbọ́n tó bá pé torí pé orúkọ yẹn jọ orúkọ yín ẹ dáríjì mí ẹ má bínú o má ṣe ẹjọ́ o èmi bẹ́ẹ̀ ní mọ̀ràn ni o torí pé mi ò ní dá sí mi máa sọ mo yín sọ yìí o ọ̀n bá máa pariwo ọ̀kan lọ́mọ ìwọ gan mọ̀ kí mi àti àǹṣe ọlọ́rọ̀ mi ìdẹ̀rẹ́ di pé kí n bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ ẹlẹ́jọ́ tí nǹkan mi bá ṣẹlẹ̀ tọ́lọ́n bá ká dára pé mo lè ràn ẹ́ lọ́wọ́ máa ràn ẹ́ lọ́wọ́ àmọ́ lórí ẹjọ́ èmi ti tọ́jú owó mi ò fowó tèmi ṣe ẹjọ́ mọ́ o èmi ò fi owó tèmi ṣe ẹjọ́ mọ́ o mi wá lè sọ o lè ráwọn ẹlòmíì tán náà fẹ́ ràn ẹ́ lọ́wọ́ lórí ẹjọ́ ẹyọ èmi ẹ má ná mi tẹ̀dá sí tẹ́lẹ̀ náà so that tó bá yẹ pé àwọn kan náà wà tí wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ jà bóyá o ti dárúkọ wọn rí tètè ṣe fídíò kó bẹ̀ wọ́n kó tọ́ pé o kọ́ má bínú o èmi bẹ́ẹ̀ gbẹ̀ nímọ̀ràn ni o ìbẹ̀rẹ̀ ẹjọ́ níyàn mọ̀ kó tó mọ̀ parí ẹjọ́ o èmi gbẹ̀ nímọ̀ràn ni o torí pé mo tún sọ fún ẹ ṣó ti rí à ń gbèjà Mùdírù torí Ọlọ́run ni o kò sí ẹni tó máa rí láti Mọ́ríkàsì máa fẹ́ ràn ẹ́ lọ́wọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà tó kéwú lé ní Mọ́ríkàsì o ò nílé kan tó máa ní kó fẹ́ ṣe pòpónà náà fún ẹ o àbí kí náà pé kò sẹ́ máa ní fẹ́ ṣe free case fún ẹ o wọn ò ní ṣe free case fún ẹ o dẹ̀ níléyàn kan tó máa dé pé kì í mú fún ẹ ní 1 million mú fún ẹ 2 million wọn fi ṣẹjọ́ lọ o kò sí o Mùdírù ò dẹ̀ mọ́ ń pa ẹjọ́ o Mùdírù ò mọ́ ń pa ẹjọ́ o ìdí eléyìí Ọlọ́run ti yọ ẹ́ wọ́n ti fún ẹ bẹ́ẹ̀lì ṣùgbọ́n wọ́n ti àjọ ọ̀nà mátà wá gbogbo ọ̀nà tó wá pé máa lọ bẹ̀bẹ̀ náà ni lọ bẹ̀bẹ̀ o òun lè ní sọ́n gbangba yìí èmi ò ní pé ẹlẹ́yìn bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ní interest àmọ́ ìgbà bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ yóò báyìí ọ̀rọ̀ mi sí nǹkan mi lálálálá ní tèmi mọ̀ ni pé kéèsì tèmi àti yín jọ ń ṣe tèmi lè rọ́ náà lọ tẹ bá dẹ̀ fi bẹ́ẹ̀ mi ṣe jọ́ ẹ má torí ọ̀kan lọ́mọ fìyà jẹ ẹlòmíì tẹ bá ń pẹ́ torí ọ̀kan lọ́mọ lẹ́fẹ́ máa fìyà jẹ gbogbo ayé tán èmi tẹ̀dẹ̀ ń wá kiri kankan èmi àti yín lè lọ èmi máa borí ẹ̀yin ṣùgbọ́n kan ní mo ní sọ lé fáwọn èèyàn ní pé charisma àwọn ọmọ yẹn ò gbé ohun tá à ń fà yìí charisma àwọn ọmọ yẹn ò gbé èmi ò dẹ̀ rẹ́dí àti parọ́ fún ẹnikẹ́ni pé má wọrí já kí máa wá ní kí mo fẹ́ máa fẹ́ nìkan bẹ́ẹ̀ nìkan jà èmi ò fẹ́ anybody jà tó mọ̀ pé àwọn èèyàn tájọ́ ń ṣe olúbi ẹni tí charisma ẹ̀ gbé ohun tá à ń fà yìí èmi mo ríra mi tọmọ pé charisma mi gbé bọ́n ṣe pọ̀ tó yẹn wọn tó bẹ́ẹ̀ wọn lè lọ lára mi ìyá àjà kọ́ tún lọ wá olówó lọ́rùn wọn lè lọ lára mi torí mo ní tí wọn ní mú lọ́lọ́run ọlọ́dẹ tó fún mi ní kinní yìí mo dẹ̀ mọ́ pa kéèsì yé mi tán lẹ́gbẹ̀ẹ́ gbogbo kéèsì náà tí wọ́n jọ ń ṣe a sì lọ court ní last week èmi àti wọ́n sì jọ lọ court mi ni wá sọ lórí social media ni wọ́n lè lọ mọ́ èmi lára lórí kéèsì mi àti wọn náà wọn náà lè lọ mo ní kéèsì kan lọ́wọ́ pẹ̀lú Fúlàní ó lọ parọ́ máa ọlọ́pàá pé wọ́n ti dẹjọ́ yẹn nù mo ní sọ fún ọlọ́pàá yẹn pé lọ wò mo fún wọn kéèsì náà bá ẹ lọ wò kéèsì mi sì wà intact kéèsì tèmi bá ń ṣe lọ́wọ́ ariwo kọ́ ni music ó yé mi jù wọ́n lọ ọ̀n bá ní lọ́yà 100 lẹ́gbẹ̀ẹ́ kéèsì ọ̀rọ̀ jìlè mi ṣùgbọ́n ìwọ ọmọ yẹn èmi gbẹ̀ nímọ̀ràn má ṣe ẹjọ́ o tí o ti ní fídíò ìṣẹ́jú 5 tí yàn máa fi tọrọ àforíjì ó fúnyàn ní freedom ọdún 5
gbogbo àwọn kéékèèké yẹn tó lè ṣe fídíò àwọn sàádà àwọn kìnnìkan gbogbo wọn tó lè ṣe fídíò yẹn wọ́n ti ní freedom o but fídíò wọn tí wọ́n ṣe kò gbé wọn kó lójú ọ̀nà tí wọ́n wà. wọ́n ti wọ fídíò sàádà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti sọ̀rọ̀ tó defend Mudiru Markaz so that kò ṣe fídíò níbi tó bá ti ṣe mistake kò fi tọrọ àforíjì kò dẹ̀ move on kò má ṣe tiẹ̀ lọ. mo lè ti gbẹ́ nímọ̀ràn nínú ibi tí mo jókòó sí náà lélẹ̀ mo ní má dárúkọ ọ̀yàn má dárúkọ má defame dẹ̀ má parọ́ mọ́yàn má dárúkọ má defame má parọ́ mọ́yàn torí tí o bá ti lè maintain ilé nìyẹn wo 100 years lórí social media nìkan kò ní rí ẹ mú wo àfà lẹ́gbà bó ṣe trap lẹ́gbà tó bó ṣe wà yẹn àìdárúkọ ló ń yọ lẹ́gbà o àìdárúkọ ló ń yọ lẹ́gbà o má dárúkọ anybody tó bá ti wà lórí social media anybody lè lé lórí social media àdé níparí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò ọmọ yẹn tẹ́ lọ ń gbé fọ́tò ẹlòmíì síbẹ̀ jọ torí t'Ọlọ́run mo bẹ̀ yín nítorí t'Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò ọmọ yẹn ẹ stop ẹ jọ tẹ́ lọ ń gbé ẹ lè gbé fídíò ẹ má gbé fọ́tò ẹlòmíì síbẹ̀ àfẹ́ni tẹ́ bá mọ̀ pẹ́jọ ní issue ẹ máa ro tọmọ yẹn pé ńgbà míì irun tọmọ yẹn máa sọ ọ̀tọ̀ tẹ́ bá gbé fọ́tò síbẹ̀ ń sìn ó máa ròpù ọmọ yẹn akọ́ni tó kọ́ tí mo gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ fídíò àwọn ẹlòmíì náà fi ń ròpù ọmọ yẹn bọ́tọ́ ọmọ yẹn dúró dó pé wọn ò mọ̀ ń pa ẹ̀ o òótọ́ dẹ̀ níbẹ̀ ti wà yẹn ọkọ tí ò bá ṣe tó bá ní ò mọ̀ ń pa ẹ̀ náà ni ṣùgbọ́n tó bá sọ wípé mi ìmọ̀ orúkọ yín ó jọ ọmọ bẹ́ẹ̀ wípé mo sọ lánàá pé nígbà tó dá mi dúró tán pé mo sọ̀rọ̀ ń pa àáfàá kan tó rúkọ ẹ̀ náà jẹ́ ẹlẹ́à tí mo lè pé wọ́n dókítà eléyìí ni o àwọn ọlọ́pàá dẹ̀ fi mí lẹ̀ pé ẹni tẹ́mi ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ Indonesia ni ẹlẹ́à tẹ́mi ń sọ o akátádẹ́ nìyẹn ìyẹ́ ni mo fẹ́ fún ní ìlàdí o nídìí eléyìí but an experience yẹn jura wa lọ number 1 number 2 ṣé bí àwọn ọlọ́pàá tẹ rí yẹn àwọn ọlọ́pàá bẹ̀ tẹ rí yẹn wọ́n ń wojú ọlọ́pàá inú tí wọ́n kọ́ mọ́ṣẹ́ wọn òun ni kí wọ́n halẹ̀ mọ́yàn tí wọ́n gbọ́dọ̀ fọwọ́ kàn ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ti mọ ọlọ́pàá andu tọ́lọ́pàá bá halẹ̀ mọ́ tó bá dẹ̀ interrogate ẹ̀ tó bá ka petition fún tí ò bá mọ rẹ̀ defend ó máa kan tí kò jẹ́ kó kọ but wọ́n tó bá mọ ọlọ́pàá mọ́ tọ́lọ́pàá bá halẹ̀ mọ́ olójú ẹni tó lè sọ ọlọ́pàá pé stop it don't tell me to write what I don't know ó máa hàn bìtà wọ́n tó bá mọ ọlọ́pàá dáadáa tẹ́jọ́ mọ́ra yìí tó bá sọ ọ̀kọ́ fẹ́ pé kọ̀ọ̀kan bá ní stop it don't tell me to write what I don't know wọn ò ní kó force ẹ kan tí ò bá mọ̀ òfin ò ní kó force ẹ òfin ò dẹ̀ ní pé kí ọlọ́pàá náà ẹ̀ tọ́lọ́pàá bá fọwọ́ kún ẹ̀ tó bá fọwọ́ kún ẹ̀ wá sú ẹ̀ lópin ìgbà tó bá lè bá wọn ṣàgídí o ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́pàá bá fún ẹ ní invitation dandan kó ọ̀nà ẹ̀ but tọ́lọ́pàá bá fún ẹ ní invitation tó bá wà àtàkì kọ́ fẹ́ arrest ẹ òfin ò ní kó arrest ẹ wọ́n gbọ́dọ̀ invite ẹ ni irú tó ṣe mọ́mọ́ yẹn ń sìn lánàá sí mi ò support pé bí akó ló já o but tí wọ́n tó wọ́n fún ní invitation tó fi mú bọ́ ṣe mú yẹn òfin kan ò ní kọ́ mú bẹ́ẹ̀ òfin kan ò ní kọ́ mú bẹ́ẹ̀ lọ́jà pé ọlọ́pàá bẹ́ẹ̀ débi lójú ọ̀nà sí tó bá sí invitation tó bá invite mi ò lè arrest mi sorry ọlọ́pàá bá ti invite mi ò lè arrest mi èyí tí wọ́n bá dé arrest mi lọ́nà tí ó bófin mu tí bá ti wà nílé ẹjọ́ ọlọ́pàá gbọ́n lè stop mi mọ́ olójú àwọn tó mọ level yẹn ṣe understand ṣùgbọ́n kókó mi ní pé gbogbo ẹni tẹ́ ń gbé fídíò ọmọ yẹn ẹjọ́ tó tọ́ lọ́hùn ẹ máa géèmù yẹn yé mi ṣùgbọ́n ẹ fọmọ yẹn lẹ̀ because ọkọ̀ máa róòpù ọmọ yẹn máa róòpù ọmọ yẹn nìkan ló máa ṣàlàyé wà pẹ̀lú wa àwọn ọmọ mi fọmọ yẹn náà pé tó bá pé fídíò ìṣẹ́jú 5 ló máa yọ ẹ́ nínú wàhálà yẹn ṣe fún wọn kó mi mọ̀ orúkọ yín ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí o sọ́kọ́ àwọn kọ́ ló ń bá wí bọ̀ máa róòpù ara ẹ o torí ẹjọ́ nǹkan tó bá ti wà ní kóòtù ó ṣòro o máa róòpù ara ẹ pé àwọn ló ń bá wí o bí àárín ẹ ṣe jẹ́ nìyẹn subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi